ọ̀rọ̀ lórí ìgbàgbọ́ náà ni mo ti yà torí pé ìgbàgbọ́ ó ṣe kókó bẹ́ẹ̀ náà láti wá ṣe àwòkọ́ṣe bí èlì wíwú kété òkè mímọ́ bá kọ sílẹ̀ ọkọ̀ fún ìmọ̀ràn àtàpẹrẹ kò á pàápàá ẹ̀yà kùgbẹ̀yìn ayé kò dé bá lónìí o mo fẹ́ sọ nípa ìgbàgbọ́ látinú ìwé Hébérù orí 11 ẹsẹ̀ 9 tó bá wo ẹsẹ̀ 9 ni wàá rí i pé ó sọ nípa ọkùnrin kan orúkọ rẹ̀ ní Enoch àkórí mi òun náà ni nípa ìgbàgbọ́ Enoch re Ọlọ́run. Enoch hùwà kó re Ọlọ́run. Ìgbàgbọ́ kọ́ni nínú Ọlọ́run òun ní jẹ́ súnmọ́ Ọlọ́run. Àìmọye ọni kẹ̀ gbọ́wé Ọlọ́run àbá kàkà kọjá tẹ̀rẹ̀ alọ ṣáàzì kankan nínú ayé abatẹrẹ alọ àṣeukore àgbà ara rẹ̀ ló mọ̀ràn adájọba ara rẹ̀ á dá a ṣe ṣùgbọ́n ní kéré Enoch ti mọ̀ nípa ti Ọlọ́run ó súnmọ́ fún ìgbàlà ọkàn rẹ̀ ó súnmọ́ fún òwẹ̀nùmọ́ tí wọlé tẹ̀rẹ̀ wọkàn yín ṣọ́ọ̀ṣì ṣáá ni aṣọ lọ́ọ̀yà mi hàn lébẹ̀ yẹ̀rí yẹrùn kẹ́ẹ̀sán ní rí ọ wọn nìkan lọ́mọ wí iye ẹgbẹ̀rún bá lọ ra yẹtì ní ẹ̀sán ní mọ̀ àkútẹ́ bá ọ̀dọ́jà ṣùgbọ́n nígbà kan bá yí ọdún ṣọ́ọ̀ṣì ní ṣe léyà rẹ̀ kété ọ̀nìyàn ká etí rẹ̀ kíkẹ́ ọ̀nì kan bá ti mọ̀ ọ̀nì bá kí ọ gan kan bá ti mọ̀ owó akábí etí rẹ̀ ni wàá fẹ́ yí etí rẹ̀ sí kàn wá lọ sí ṣọ́ọ̀ṣì lè yé ni Enoch kò èrí bá o òfẹ́ òwà bí Ọlọ́run òwà rere òwà pẹ̀lẹ́ òwà tútù ìyẹn èso tẹ̀mí ni òní jẹ́ Enoch kò mú súnmọ́ Ọlọ́run Olódùmarè. Nípa gbàgbọ́ Enoch ó gbẹ́kẹ̀lé lọ́run. Nípa gbàgbọ́ Enoch bá Ọlọ́run rìn líkété ọ̀nà líkété kòríta ayé rẹ̀ létí bọ́ Ọlọ́run rìn. Nípasẹ̀ gbàgbọ́ ó dúró ti Ọlọ́run láàrin ìyẹsẹ̀ wíde lọ́ọ̀mí wí ọdún mélòó kẹ́ẹ̀mú bọ́ Ọlọ́run rìn lẹ́yìn ìgbà kó bímọ bẹ́ẹ̀lì iṣẹ́ àkọsílẹ̀ yìí pé títí 100 ọdún 300 years ni Enoch kò mú bá Ọlọ́run rìn láàrin bojú ẹ̀yìn láàrin pẹ̀yìndà láàrin gbọ̀jẹ̀gẹ́ láàrin tí ó bọ̀ burúkú ó tẹ̀lé lọ́run wọ́lídé yìí bá wà bá wẹ́ẹ̀ ti ṣàyájọ́ ọdún 10 nínú ìrere pé ó ti rẹ̀ ọ́ àtúwọ́ àtọ́yà rẹ̀ gbàkọ́ báyìí rí ní èyí á sí ṣọ́ọ̀ṣì nǹkan dẹ̀ sọ́gán dójú pásọ̀ pé pásítọ̀ kí n bá kàn rí mi náà lẹ́rẹ̀ẹ́ kan lọ́sẹ̀ ó yẹ kí n tó ìsà bẹ́ẹ̀ ni pé pásítọ̀ lọ yín ṣọ́ọ̀ṣì kan lọ́rùn ikò bẹ́ẹ̀ ni pé pásítọ̀ lọ yín ṣọ́ọ̀ṣì nìyún Enoch nípasẹ̀ gbàgbọ́ ọbọ̀ Ọlọ́run rìn ó dẹ̀ tẹramọ́ kán bá wí ọ̀nìyàn bọ́ Ọlọ́run rìn nínú Bíbélì kò túmọ̀ sí ni pé ó sọ àsọkágbá ayé ọ̀nì nì nígbà kí Ọlọ́run bá sọ̀rọ̀ nípa yẹn ọba ní Ísírẹ́lì ó yóò wí ọba Ásà wí ọ̀rìn nínú ìlànà àbá rẹ̀ n kò túmọ̀ sí ni pé àsọkágbá ayé rẹ̀ kọ́ bá wọ nínú ìwé Kíróníkà ìwé ọba wọ́n bá ti fẹ́ sọ àkọ́kágbá ọba kan bá ní a ó rìn nínú ìlànà Ọlọ́run rẹ̀ bíi ti ọ̀nìbàbàbà bíi ti Ásà a ó rìn nínú ìlànà ọ̀sẹ̀ kàbá rẹ̀ múlẹ̀lẹ̀ a ò ní tẹ̀lé lónìí náà bá ayọ̀ sọ nípa ti Enoch o wí ọbọ̀ Ọlọ́run rìn ṣé ìwọ náà bọ́ Ọlọ́run rìn lónìí yàtọ̀ séyìí ni Enoch ọ̀dẹ̀ wá gbìyànjú tiraka láti mú ọ̀rọ̀ Ọlọ́run rìn láti mú tó ìrákẹ́ gbé lùgbà ayé tẹ̀rẹ̀ oníbẹ̀lì wípé ní olódodo ó wàásù ọ̀rọ̀ Ọlọ́run wọ́n ó bọ́ Ọlọ́run rìn ó dẹ̀ jẹ́ kí ráyé mọ̀ wí kán bá bọ́ Ọlọ́run rìn òdájọ́ ká lè yìn ayé wẹ́ àtọ́ sí ọ Enoch gbìyànjú ó ṣe tẹ̀rẹ̀ Bíbélì jákun pé ní olùwàásù òdodo wọ́n bá lọ sínú
ìrere ìwé májẹ̀mú tuntun wàá ríbi kan ti dárúkọ Enoch níbẹ̀ àwọn olùwàásù òdodo ni nípa ìgbàgbọ́ Enoch re Ọlọ́run. Òjó lorúkọ mi ọmọ àbálábí tán bóyá wíyàn wí orin kan dáa jù láyé kan yẹni kan rẹwà òun orin kan lọ́run kan yàn bá Ọlọ́run rìn ire o.